wọ́n yọ DPO yìí níṣẹ́ àwọn ọmọọṣẹ́ ló kó bá a. mẹ́rin lára àwọn ọlọ́pàá tí wọ́n ń ṣiṣẹ́ ní tẹ̀sán ọlọ́pàá kan tó wà nílùú Ògùdù nípìnlẹ̀ Èkó ni wọ́n ti fọwọ́ òfin mú báyìí tí wọ́n sì ń jẹ́jọ́ lórí ẹ̀sùn ọ̀daràn tí wọ́n fi kàn wọ́n. ẹ̀sùn tí wọ́n fi kan àwọn ọlọ́pàá náà ni pé ṣe ni wọ́n fọwọ́ líle mú ọ̀gbẹ́ni Emmanuel Nnawihe tí wọ́n sì gba ẹgbẹ̀rún lọ́nà mẹ́tàléláàádọ́jọ náírà 153,000 nínú àkáǹtì rẹ̀ lọ́jọ́ sátidé ọjọ́ kẹta oṣù kẹfà ọdún 2023 yìí ní nǹkan bíi aago mẹ́ta ààbọ̀ ọ̀sán ọjọ́ náà kó tó di pé wọ́n fi í sílẹ̀ pé kó máa lọ. ẹ̀sùn yìí làwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó sọ pé kì í ṣohun tó dáa rárá tí ìjìyà ńlá sì wà fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀. Aláròyé gbọ́ pé wọ́n tún ti yọ DPO tẹ̀sán táwọn ọlọ́pàá mẹ́rẹ̀ẹ̀rin náà ti ń ṣiṣẹ́. CSP Celestina Kalu ti ń ṣiṣẹ́ báyìí. ẹ̀sùn tí wọ́n fi kan DPO náà ni pé ó kùnà láti mójútó ohun tó ń ṣẹlẹ̀ lákàtà rẹ̀. ohun tá a gbọ́ ni pé ṣe làwọn ọlọ́pàá náà dá Emmanuel dúró lábẹ́ bíríìjì kan báyìí tó wà lágbègbè Ọjọ́ta nílùú Èkó tí wọ́n sì sọ pé àwọn fẹ́ yẹ ara rẹ̀ àti mọ́tò olówó ńlá tí wọ́n bá nídìí rẹ̀ wò dáadáa nítorí pé wọ́n láwọn fura sí i pé iṣẹ́ ọwọ́ rẹ̀ kò mọ́. wọ́n yẹ ara Emmanuel wò ṣùgbọ́n wọn ò bá nǹkan kan tó fi hàn pé ọ̀daràn ni. lẹ́yìn tí wọn kò rí ohun tí wọ́n lérò ni wọ́n bá tún gba fóònù ọwọ́ rẹ̀ tí wọ́n sì yẹ̀ ẹ́ wò. nínú fóònù náà ni wọ́n ti rí i pé owó tó lé dáadáa ní mílíọ̀nù 2 náírà ló wà níbẹ̀ tí wọ́n sì sọ pé àfi kí Emmanuel fáwọn lára owó táwọn rí nínú àkáǹtì rẹ̀ yìí. gbogbo àlàyé tí Emmanuel ṣe fáwọn ọlọ́pàá náà pátá pé òun kọ́ lòun lówó náà àwọn ọlọ́pàá láwọn ò gbà tí wọ́n sì dúnkookò mọ́ pé àwọn máa fi mú rẹ̀ dánrin ni. èyí ló mú kí wọ́n bẹ̀rẹ̀ sí í ka onírúurú àwọn ẹ̀sùn míì sí i lẹ́sẹ̀. nígbà tí Emmanuel rí i pé àwọn ọlọ́pàá náà kò mú ọ̀rọ̀ ọ̀hún ní kékeré rárá tó sì jọ pé wọ́n lè ṣe é níjàmbá bí kò bá ṣe ìfẹ́ inú wọn lásìkò ọ̀hún ló bá gbà láti fún wọn níye tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀. inú àkáǹtì kan tí kì í ṣe tàwọn ọlọ́pàá náà rárá ni wọ́n sọ pé kí Emmanuel fowó ọ̀hún ránṣẹ́ sí kí wọ́n má bàa lè tọpinpin bówó ọ̀hún ṣe rìn dé ọ̀dọ̀ wọn. ìbínú pé àwọn ọlọ́pàá ọ̀hún yàn án jẹ ló mú kí Emmanuel fi lọ fọ̀rọ̀ tó àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá Èkó létí tí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó CP Ìdòwú Ọmọhùnwá sì pàṣẹ fáwọn ọmọọṣẹ́ rẹ̀ pé kí wọ́n ṣèwádìí dáadáa nípa ẹ̀sùn tí Emmanuel fi kọ àwọn ọ̀bàyéjẹ́ ọlọ́pàá ọ̀hún. Emmanuel àtàwọn ọlọ́pàá kan tí wọ́n ṣèwádìí nípa ọ̀rọ̀ náà ni wọ́n lọ sí tẹ̀sán ọlọ́pàá tó wà lógùdù tí Emmanuel sì tọ́ka sí 2 lára àwọn ẹni tí wọ́n gbowó lọ́wọ́ rẹ̀ yìí. lójú ẹsẹ̀ ni wọ́n ti fọwọ́ òfin mú wọn lọ sólú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Ìkẹjà fún ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí nípa ohun táwọn ọlọ́pàá náà ṣe. àti ẹ̀ gbọ́ pé inú àkáǹtì ọ̀gbẹ́ni Edidiong Anthony làwọn ọlọ́pàá náà sọ pé kí Emmanuel sanwó ọ̀hún sí tí wọ́n sì ti gba owó náà padà fún olówó báyìí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.